àṣírí tú ohun tó fàjà mákindé àti wike nìyí o. lóòótọ́ ni gbogbo àwọn ọlọ́gbọ́n mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp kì í ṣe ojú lásán. gbogbo èèyàn ló mọ̀ pé ọkùnrin mínísítà ìlú àbújá ìyẹn wike kò ṣe ohun méjì bí kò ṣe láti da ẹgbẹ́ náà rú kó sì rí i pé ẹgbẹ́ pdp kò rójú ráàyè láti fa ẹnikẹ́ni kalẹ̀ tí ó du ipò ààrẹ ní ọdún 2027. ohun tí àwọn èèyàn púpọ̀ kò kàn mọ̀ ni pé ààrẹ bọ́lá tinubu náà mọ ohun gbogbo tí wike ń ṣe. nítòdodo làwọn èèyàn ń sọ pé tí tinubu kò bá mọ̀ sí ohun tí ọkùnrin náà ń ṣe ìbá ti dá a lọ́wọ́ kọ́ tipẹ́tipẹ́. àmọ́ àwọn èèyàn kàn méfò náà ni nígbà tí kò kúkú sẹ́ni tí ọ̀rọ̀ ṣojú ẹ̀ tí yóò sọ pé òun mọ ìgbà tí tinubu gbé iṣẹ́ lé e lọ́wọ́ pé kó lọ́ọ́ ba ẹgbẹ́ pdp jẹ́ fóun. àmọ́ gbangba ti dẹkùn báyìí, kedere ti bẹ̀ẹ́ wò, afẹ́fẹ́ ti fẹ́, ayé sì rí fùrọ adìyẹ. ìjà tó wà láàrin ṣèyí mákindé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti Nyesom Wike yìí ti jẹ́ kí òkodoro ọ̀rọ̀ jáde sí gbangba. mákindé ti sọ fún gbogbo ayé báyìí pé ojú òun ló ṣe kì í ṣe ẹ̀yìn òun o, nígbà tí àwọn wà nípàdé kan pẹ̀lú tinubu tí Wike sì dìde tó sọ fún tinubu ní gbangba níbẹ̀ pé òun yóò da ẹgbẹ́ pdp rú, òun yóò dínà mọ́ wọn débi pé wọn kò ní lè dí i lọ́wọ́ láti wọlé padà bí ààrẹ ní 2027. àwọn èèyàn ti ń wò ó pé kí ló dé, kí ló le tó báyìí. ó fẹ́rẹ̀ jẹ́ pé kò sí ẹni tó rí irú nǹkan bẹ́ẹ̀ rí láti gba òṣèlú alágbádá nílẹ̀ wa, pé kí olóṣèlú kan wà nínú ẹgbẹ́ òṣèlú tirẹ̀ kó sì máa ké tantan pé ààrẹ tó wà nípò tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú míì lòun yóò ṣiṣẹ́ fún, kó sì máa lo agbára ìjọba àti ipò tó wà kó máa fi ba ẹgbẹ́ òṣèlú tó sọ pé òun wà jẹ́, kó máa ti ilé ẹjọ́ kan bọ́ sí ilé ẹjọ́ míì, kó sì máa wá gbogbo ọ̀nà bí àwọn ilé ẹjọ́ náà yóò ṣe ba ohun gbogbo tí àwọn ẹgbẹ́ òṣèlú rẹ̀ bá ń ṣe jẹ́. kí ẹni tó ń torí ẹ̀ ṣe gbogbo eléyìí tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè pátá sì máa wò ó, kó tún máa yìn ní gbogbo ìgbà tó bá ti rí àyè pé iṣẹ́ gidi ló ń ṣe, bó tiẹ̀ jẹ́ pé òun ààrẹ mọ ìgbẹ̀yìn irú nǹkan bẹ́ẹ̀ pé kò lè dáa fún ìjọba democracy, bẹ́ẹ̀ sì ni ó léwu pàápàá fún òun náà tí òun jẹ́ ààrẹ. bí olóṣèlú kan bá ń ṣe eléyìí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n nídìí iṣẹ́ òṣèlú ń sọ ni pé irú ẹni bẹ́ẹ̀ kò ní ìwà ọmọlúàbí, kò sì yẹ lẹ́ni tí aṣáájú ìlú tàbí orílẹ̀-èdè gbogbo gbọ́dọ̀ gbé ara lé. nítorí èdè àìyedè àti wàhálà tí Wike ń bá àwọn èèyàn PDP fà, bó tilẹ̀ jẹ́ pé gómìnà 12 ní àwọn ẹgbẹ́ yìí ní nígbà tí wọn yóò bẹ̀rẹ̀ ètò òṣèlú 2023. àwọn gómìnà 2 péré la lè sọ báyìí pé ẹsẹ̀ wọn múlẹ̀, àwọn tó kù ti lọ sínú APC, àwọn tí wọn ò sì tí ì lọ ti ń múra láti lọ. irú èyí ò ṣẹlẹ̀ rí o, tàbí ká sọ pé gbogbo ìgbà tí irú ohun tó fẹ́ jọ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, aburú ló máa ń kó bá Nàìjíríà tí kò sì sẹ́ni tó bẹ Ọlọ́run fún irú ẹ̀ lórílẹ̀‐èdè wa mọ́ rárá. ní 1962, nígbà tí àwọn gómìnà 3 wà ní Nàìjíríà, tí ìjà dé láàrin àwọn olóṣèlú tí wọ́n wà ní Western Region, tí Ládòkè Akíntọ́lá tó jẹ́ olórí ìjọba sì bínú kúrò nínú ẹgbẹ́ Action Group, kò torí ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ NCNC tàbí NPC. kàkà bẹ́ẹ̀ ó dá ẹgbẹ́ òṣèlú tirẹ̀ sílẹ̀, ó wá lọ bá wọn ṣe àjọṣe lọ́jọ́ iwájú ni. àmọ́ pẹ̀lú ẹ̀ náà ìjà burúkú ló dá o, àwọn sọ́jà gbàjọba gbẹ̀yìn kí náà sì padà di ogun abẹ́lé. bí ẹgbẹ́ MPN ṣe lágbára tó ní 1979 sí 1983, tí àwọn náà sì lo gbogbo agbára ìjọba àpapọ̀, síbẹ̀ wọn kò já gómìnà kankan gbà sínú ẹgbẹ́ wọn. kàkà bẹ́ẹ̀ ìpínlẹ̀ ni wọ́n ń jágbà láti rí i pé àwọn èèyàn tiwọn ni wọ́n wọlé ní àwọn ìpínlẹ̀ tí UPN àti MPN ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣùgbọ́n pẹ̀lú èyí tí MPN ṣe yìí náà, wàhálà gidi ló ti dí ọ̀rọ̀ náà yọ, tó di pé wọ́n tún bẹ̀rẹ̀ sí í dáná sunlé tí wọ́n ń pa àwọn èèyàn, pàápàá ní ìpínlẹ̀ Ondo níbi tí Adékúnlé Ajásin ti UPN ti ń ṣèjọba, tí Akin Ọmọ borí owó tí MPN sì lòun wọlé ìbò níbẹ̀. àwọn aráàlú yarí ní ọ̀rọ̀ ṣe dìjà, tí àwọn sọ́jà sì tún padà gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú wa. bẹ́ẹ̀ gbogbo tìgbà náà kò burú tó báyìí,
eléyìí burú gan níbi tí àwọn gómìnà gbogbo ti ń rọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba ìyẹn APC. Lójú àwọn olóṣèlú tí wọ́n wà nínú ẹgbẹ́ APC yìí, wọn yóò máa jó, wọn yóò máa yọ̀ ni, wọn yóò sì rò pé àwọn ń gba agbára kún agbára. Bẹ́ẹ̀ ní tòdodo nǹkan tó léwu gbáà lohun tó ń ṣẹlẹ̀ náà. Ó kàn jẹ́ àwọn ọlọ́gbọ́n olóṣèlú àti àwọn onílàákàyè àárín ìlú nìkan ni ọ̀rọ̀ náà yóò yé délẹ̀délẹ̀ ni. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ aráàlú ló ń sọ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ìbá ti ṣẹlẹ̀ o bí kì í bá ṣe pé ààrẹ Tinubu fúnra ẹ̀ fààyè gba Wike pé bí kò bá tilẹ̀ fẹnu sọ ó ń fi gbogbo ara ẹ̀ sọ. Àṣírí sì ṣẹ̀ṣẹ̀ tú báyìí láti ọ̀dọ̀ Ṣèyí Mákindé pé Tinubu mọ bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an ni, nítorí gbangba ni Wike ti sọ fún un pé òun yóò bà PDP jẹ́ fóun. Ohun tí kò jẹ́ kí ìjà náà parí nìyẹn o, torí Wike mọ̀ pé gbogbo ohun tí òun bá ṣe, gbogbo ibi tí òun bá rìn sí, ìjọba Tinubu yóò wà lẹ́yìn òun. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni àjọ INEC tó ń ṣètò ìdìbò pè wọ́n sípàdé. Olórí àjọ náà Jó Àṣàmúpìtàn sì ní kí wọ́n parí ìjà yìí o kí ẹgbẹ́ wọn lè tẹ̀síwájú. Àmọ́ àwọn èèyàn ti Wike tún takú, wọ́n ní ẹjọ́ wà nílé ẹjọ́, kò sóhun tí àwọn fẹ́ ju kí wọ́n jẹ́ kí wọ́n dá ẹjọ́ náà lọ. Àwọn tí wọ́n ń sọ báyìí kò pọ̀ níye nínú ẹgbẹ́ náà o, kódà wọn ò ní ìpínlẹ̀ kankan mọ́, torí ìpínlẹ̀ Rivers tí wọ́n ń lò tẹ́lẹ̀ ni gómìnà ibẹ̀ ti gba inú APC lọ yìí tó sì kó àwọn ọmọlẹ́gbìmọ̀ àti àwọn míì dání. Ta ló wá kù tó ń ṣe PDP ní ìpínlẹ̀ Rivers báyìí? Èyí ni pé àwọn tí wọ́n ń pe ara wọn ní PDP lẹ́yìn Wike wọn ò lérò lẹ́yìn níbì kankan, kódà wọn ò ní ilé ẹgbẹ́, ṣùgbọ́n àgbójúlé wọn ni pé ilé ẹjọ́ wà níbẹ̀ fáwọn. Bí ilé ẹjọ́ bá sì dájọ́ kan tí kò tẹ́ wọn lọ́rùn, wọn yóò ní àwọn ń lọ sí ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. Tí ìyẹn náà kò bá tún tẹ́ wọn lọ́rùn, wọn yóò ní àwọn ń lọ sí ilé ẹjọ́ tó ga jù lọ, Supreme Court. Nítòdodo ẹgbẹ́ PDP kò ní rójú láyé. Bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tó lè dá Wike níbẹ̀nu àfi ààrẹ orílẹ̀-èdè yìí tó ti ń pariwo pé òun lòun ń ṣiṣẹ́ fún lọ. Bẹ́ẹ̀ kò dára rárá fún olórí orílẹ̀-èdè láti wà lẹ́yìn ẹni tó bá fẹ́ pa ẹgbẹ́ òṣèlú alátakò run. Bí gbogbo èèyàn bá sì ń ṣe bẹ́ẹ̀, ohun táwọn èèyàn ń sọ ni pé kò gbọ́dọ̀ jẹ́ Tinubu láéláé, nítorí ẹni tó fẹ́ràn ìjọba àwa ara wa tó sì ti ń ja ìjà fún ìjọba náà gidigidi láti fi ẹsẹ̀ democracy múlẹ̀ lórílẹ̀-èdè yìí ni. Àmọ́ gbogbo ohun tí Wike ń ṣe àwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀ pé lọ́wọ́ ìjọba àti Tinubu fúnra ẹ̀ nínú. Àmọ́ ọ̀rọ̀ náà ti bọ́ sójú ọ̀gbagadè báyìí nígbà tí Mákindé ti gbé kinní ọ̀hún jáde bó ti ṣe jẹ́ gan-an. Bẹ́ẹ̀ ni bí ènìyàn bá fẹ́ sọ̀rọ̀ náà ní àsọyanjú, kò sí ohun kan tí Wike ṣe fún Tinubu níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí Mákindé ò ṣe o. Wọ́n jọ kọ̀yìn sí Àtíkù nígbà kan náà ni, bó tiẹ̀ jẹ́ nítorí Wike ni Mákindé fi ṣe bẹ́ẹ̀ tó sì fi ìdùnnú hàn nígbà tó rí i pé ọmọ Yorùbá ni kinní náà yóò padà jámọ́ lọ́wọ́. Àwọn ará Ìbàdàn kò lè gbàgbé ọjọ́ tí Àtíkù Abubakar wá ṣe campaign níbàdàn tí Mákindé kò dúró dé tí kò sì jẹ́ kó rí òun. Bẹ́ẹ̀ òun ló lọ pàdé Tinubu fúnra ẹ̀ tó sì ṣe é lálejò dáadáa kó tó lọ síbi campaign wọn. Nídìí èyí, bí Mákindé bá sọ̀rọ̀ kan nínú àjọṣe Tinubu àti àwọn ẹgbẹ́ PDP tó tẹ̀lé lọ́jọ́ náà lọ́hùn-ún, kò sí ẹni tó gbọ́dọ̀ já níyàn kankan. Ọkùnrin gómìnà náà ní ojú òun ló ṣe. Àwọn lọ ṣèpàdé kan lọ́dọ̀ Tinubu ni. Bẹ́ẹ̀ sì ni olórí àwọn òṣìṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà náà wà níbẹ̀. Ó ní níbi ìpàdé yìí ni Wike ti nawọ́ sókè tó sì dìde tó sọ fún ààrẹ Tinubu pé kó fọkàn balẹ̀, òun yóò fọ ẹgbẹ́ PDP fún, òun yóò sì rí pé ẹgbẹ́ náà kò gbérí títí tí àwọn yóò fi dìbò ọdún 2027. Mákindé ní àyà òun làgàrà nítorí kinní náà bá òun lójijì nígbà tí kì í ṣe pé àwọn ti sọ bẹ́ẹ̀ níbìkan. Ó ní nígbà tí àwọn jáde sórí fàràǹdà, òun béèrè lọ́wọ́ Wike pé kí ló dé tó sọ bẹ́ẹ̀ yẹn. Ó ní ẹ̀rín ló ń rín. Láti ìgbà náà ló sì ti ń ṣe ohun tó wí náà pé ohun tó sì fa ìjà wọn nìyẹn. Ó ní òun kò lòdì sí rárá tó bá ṣe pé ààrẹ Tinubu ni Wike fẹ́ ṣiṣẹ́ fún. Ó ní ẹ̀tọ́ ẹ̀ ní ohun tó wù ú ló sì lè ṣe. Ṣùgbọ́n o, kí ó má dí àwọn míì lọ́wọ́ kí àwọn náà ṣe tiwọn. Ó ní ohun tí ò tiẹ̀ dá rárá ni kó wá múra kankan láti ba ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ pé ìyẹn ò wọ̀, òun ò sì lè faramọ́. Mákindé ní bí Wike bá fẹ́ ṣiṣẹ́ fún Tinubu ní 2027, ó dáa bẹ́ẹ̀ nígbà tó bá jẹ́ ohun tó wù lọ́kàn ni.
àmọ́ ní tòun òun ò ṣiṣẹ́ fún Tinubu ní 2027 òun ò sì lè dí Wike tó lòun yóò ṣiṣẹ́ fún Tinubu lọ́wọ́. Àmọ́ kí Wike náà má dí àwọn tí wọ́n bá fẹ́ di ètò òṣèlú àwa ara wa mú lọ́wọ́, àwọn tí wọ́n bá fẹ́ ṣe òṣèlú democracy bó ṣe yẹ kí wọ́n ṣe, àwọn tí àwọn kò fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo, pé kò dáa kí Wike dí àwọn náà lọ́wọ́, kí Wike máa ṣe tiẹ̀ kí àwọn náà sì máa ṣe tàwọn. Ó ní ohun tí àwọn ń jà fún nìyẹn o. Ìjà náà kò sì dá lórí ohun méjì ju kí Wike fi ẹgbẹ́ PDP sílẹ̀ fáwọn tí wọ́n bá fẹ́ ṣe, kí òun náà sì tẹ̀lé Tinubu kó ṣiṣẹ́ fún un láì sí wàhálà kankan tí ò sì ní sí ẹnikẹ́ni tí yóò dí lọ́wọ́. Ọkùnrin náà ní Ọlọ́run ṣe gbangba lòun ti ń sọ gbogbo ohun tí òun sọ yìí, èyí tí kì í bá ṣe òótọ́ níbẹ̀ kí àwọn èèyàn tí òun dárúkọ wọ̀nyí jáde kí wọ́n wá já òun, nítorí kì í ṣe kọ̀rọ̀ lọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ojú gbogbo wọn náà ni. Òun sì ti sọ fẹ́nìkan tó jẹ́ ọ̀rẹ́ lòun àti Wike pé kó wá wo ohun tí Wike ń ṣe o, ṣùgbọ́n ìwà tó fẹ́ hù náà ó ti bò ó lójú, kò sì jẹ́ kó gbọ́ràn kankan mọ́. Ó ní òun wà nínú àwọn kan tí kò wá owó wá sídìí òṣèlú, pé nígbà tí òun ti wà lọ́mọ ọdún 29 lòun ti gba iṣẹ́ tó jẹ́ mílíọ̀nù kan owó dọ́là lọ́wọ́ iléeṣẹ́ elépo Mobil, ìyẹn ní 1997, pé látìgbà náà ni òun sì ti ń ṣiṣẹ́ kún iṣẹ́ tí owó òun sì ń lé sí, pé ní 1997 tí òun gba iṣẹ́ mílíọ̀nù kan owó dọ́là tí òun wí yìí, Wike ṣẹ̀ṣẹ̀ kúrò nílé ìwé àwọn lọ́ọ̀yà ni, kò sì fi kinní náà ṣiṣẹ́ kan tààrà títí tó fi di alága ìjọba ìbílẹ̀ àdúgbò wọn ní 1999. Èyí tó fi hàn pé ìdí òṣèlú ló ti rí gbogbo ohun tó bá rí àti gbogbo ohun tó ṣe. Àṣírí tí Mákindé tú yìí kò sẹ́ni tó mọ bí kinní náà yóò ṣe ṣiṣẹ́ sí, bóyá àwọn tí ọ̀rọ̀ kàn, pàápàá aṣíwájú Tinubu àti Wike, yóò jáwọ́ nínú ọ̀rọ̀ ọ̀hún láti fi àwọn ẹgbẹ́ òṣèlú míì lọ́kàn balẹ̀ kí wọ́n ṣe tiwọn, àbí bí nǹkan yóò ti ṣe máa rí lọ náà rèé. Ohun gbogbo wà lọ́wọ́ àwọn olóṣèlú wa. Ọláyíwọlá alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.